ó ṣe Yorùbá kò ṣe Yorùbá ẹ̀ dẹ̀ fi ń dalẹ̀ ẹ wá rú ẹ rí táìtù kọ̀ọ̀kan fún Seyi Tinubu ẹ wá ní ẹ fún ní Okanlomo of Yorùbá definitely oró ń bẹ nínú yín bàbá Aláàfin oró ṣe kí ni oró ń bẹ nínú yín tí ẹ bá rí ìyàn bá yín sọ̀rọ̀ àwa máa bá yín sọ̀rọ̀ oró ń bẹ nínú yín ẹ rí oyè kankan ẹ ṣàfẹ́ wá nǹkan tẹ́ ẹ fi máa cause distraction tẹ́ ẹ fi máa cause ìjà ẹ sì ní mi ò bá ò níjà ẹ bá ò níjà wọ́n sì ń kọ́ yín wọ́n ń rẹ̀ yín lóró wọ́n ń ṣe gbogbo ẹ̀ ẹ wo afífìlà péré òòjọ́ báyìí ló níyì mọ́ ẹ máa bá ipò lọ́balọ́ba yín lọ mo fún yín ní 10 years àwọn tó ń fún yín. mo sọ fún yín mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn oríṣiríṣi àwọn òwòye òní wọ́n ti ń fi ìwòye àti èrò tiwọn lórí bí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé Ẹlẹ́wẹ̀tù bí wọ́n ṣe fi léde wípé àwọn ti ṣetán o láti fi ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Seyi Tinubu jẹ oyè Ọ̀kanlọ́mọ nílẹ̀ Yorùbá Ọ̀kanlọ́mọ of Yoruba land. Ìgbà tí ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ sí jáde lórí ẹ̀rọ ayélujára tí oníkálukú bẹ̀rẹ̀ sí rí invitation yẹn ojú méjì nínú àwọn messages tí àwa ti ń gbà àtèyí tá a ti rí ojú méjì ni àwọn èèyàn fi ń wo ọ̀rọ̀ yẹn abala méjì ni wọ́n sọ̀rọ̀ gbà àkọ́kọ́ ò ní ojú tí wọ́n fi wò wípé tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tí ọba kan tiẹ̀ fi ènìyàn joyè irú oyè báyẹn Ọ̀kanlọ́mọ of Yoruba land wọ́n ní ṣé ó yẹ kó jẹ́ pé Seyi Tinubu èèyàn ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òun ni yóò fi jẹ oyè Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá àkọ́kọ́ nìyẹn ojú kejì abala kejì táwọn èèyàn fi ń wò ó ní wípé invitation tí yọ jáde láti ààfin kábíyèsí yẹn ìyẹn ààfin Aláàfin tìlú Ọ̀yọ́ wípé tí wọ́n kọ síbi invitation yẹn ó ní wípé Aláàfin tìlú Ọ̀yọ́ àti ayaba tìlú Ọ̀yọ́ ni ó ń pe gbogbo ènìyàn síbi ayẹyẹ ìfinijoyè àwọn èèyàn wá wò wípé èwo tó ní ìyàwó Aláàfin èwo tó ní tayaba ṣé ayaba ló fẹ́ fìyàn joyè ni àbí Aláàfin àbí bò ló ṣe jẹ́ pé ibo la tún wá já sí yìí oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí fi èrò àti ìwòye tiwọn ṣùgbọ́n mo bá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kí n mú fídíò kan wá fún yín fídíò tí arákùnrin kan tí ó ti sọ èrò àti ìwòye tiẹ̀ nípa bí àwọn ọba nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń fi àwọn èèyàn joyè tí wọn kàn tiẹ̀ kọbi ara sí àwọn ènìyàn bíi ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Oǹdó àti àwọn ìlú tó wà lábẹ́ wọn. ọ̀rọ̀ pọ̀ tí arákùnrin yìí sọ mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ tí a bá wá gbọ́ tán kẹ́ ẹ wá jẹ́ ká mẹ̀rọ àti ìwòye tiyín díẹ̀ lẹ́gbọ́n níbẹ̀rẹ̀ yẹn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ jẹ́ kí n mú wá fún yín kájọ wò kájọ. because tó bá yẹ pé ẹ kà wá kún Oǹdó ẹ̀yin yóò tù ìlú Èkìtì àti Oǹdó ẹ gbọ́ báyìí o tó bá yẹ wípé Ilé Ifẹ̀ ìlú Ọ̀yọ́ Ọ̀dà nìkan ṣe ìjọba wọn lókè bẹ́ẹ̀ ara wọn ni wọ́n ń kó sípò eléyìí wọ́n fi joyè lọ́la eléyìí wọ́n fi joyè lọ́túnla everything ọ̀dọ̀ ara wọn ni wọ́n ṣe sí bẹ́ẹ̀ yẹn tó bá yẹ pé ẹ ká àwa Èkìtì àti Oǹdó state tẹ́ bá kà wá kún ni àmọ́ ipò tó yẹ ká wà most of àwọn nǹkan tẹ́ ń ṣe lọ́dọ̀ àwọn ní lọ́balọ́ba ọba Oǹdó àti Èkìtì nílò ló wá síbẹ̀ ẹ̀yìn rí pé wọ́n pe ìwé ọ̀fadórí mélòó lẹ̀ rí níbẹ̀ we are not ọmọ Yorùbá ẹ̀yẹ ń pè wá lọ́mọ Yorùbá mọ́ ùbàrùbá ló ní Yorùbá ẹ gba Yorùbá yín gẹ́gẹ́ àwa ò kì í ṣe ọmọ Yorùbá ọmọ alẹ̀ Ufẹ̀ òun ni wá ọmọ alẹ̀ Ufẹ̀ òun la fi dá yàtọ̀ ẹ rí pé a kì í dá sí gbogbo nọ́sẹ̀nsì tẹ̀ ń ṣe títí dé ní ìṣẹ̀ṣe gan nọ́sẹ̀nsì lárí pé ń ṣe lókè ń bẹ̀ yẹn títí dé ètò ìṣẹ̀ṣe nọ́sẹ̀nsì lẹ̀ ń ṣe lókè ń bẹ̀ yẹn ẹ lọ wo ìṣọwọ́ mú ìṣẹ̀ṣe wa tọ̀dọ̀ tí wá dá yàtọ̀ ó dá yàtọ̀ ni so tẹ bá sọ pé ẹ ń joyè Yorùbá ẹ dákun ẹ di ìlú yín mú ẹ jọ ààrẹ Gani Adams náà tó fi joyè ṣèbí torí pé kì í ṣe ara yín lókè ń bẹ̀ yẹn ṣèbó òun náà fi kórìíra rẹ̀ ẹni ọmọ tápà ni
àbí bẹ́ẹ̀ kọ́ ẹ di ipò yín mú lókè mbẹ̀ yẹn. mo fẹ́ kí gbogbo Èkìtì lápapọ̀ àti Ondo State kí wọ́n gbọ́ ọ̀rọ̀ mi. ṣe rí mo ń sọ tá a bá kàn ń dákẹ́ tá à ń dákẹ́ sí nǹkan tí àwọn lọ́balọ́ba ń dánwò nílùú wọn lókè lọ́hùn èèkan máa bàjẹ́. tẹ́ bá wò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ rí wípé àwa ọ̀dọ́ lẹ́yìn ìlú tí mo dá orúkọ yìí Èkìtì Ondo a kì í sábà ń dá sí àwọn nǹkan tó bá ń lọ lókè ńbẹ̀ yẹn torí a rí gbogbo nǹkan tẹ́ ń ṣe lókè yẹn as eré orí ìtàgé. ó yẹ yìí nìsín lẹ́kìtì ìwọ ni arámọkọ ìwọ ni adó èrìjìyàn ìgógó ààyè nǹkan kan gbogbo ìlú tó wà nílùú Èkìtì Ìrè Èkìtì most especially pé Ìrè Èkìtì tá a mọ àwọn nǹkan tó wà nílùú Ìrè Èkìtì yẹn ìyẹn lọ bẹ́ẹ̀ ní nǹkan ìṣẹ̀ǹbáyé mò ń sọ o ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ wá lọ wo àkókò àwọn orí omi ìlàjẹ ẹsẹ̀ odò nǹkan kan báwọn ọ̀wọ̀ ẹ lọ wo àwọn ìrùn ìbáràmù ìkáràmù àrígidì iye ọ̀gbàgì ẹ̀pìnmì nǹkan kan lọ́wọ́ yẹn ìkàrẹ́ and so forth ẹ lọ wo àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé tó wà ní gbogbo bẹ̀ wọ̀nyẹn ẹ wá lọ wo àwọn lọ́balọ́ba wa nílùú tí mo dá orúkọ wọ̀nyí ọba pọ̀ nílùú Àkókò dáadáa kódà ìlú Àjọwá ọba 8 ló wà nílùú Àjọwá ọba 8 tí ìtàn sì wà lórí gbogbo wọn ó yẹ yín nìsín tabadẹ wo àwọn ìlú wọ̀nyí a rí wípé wọ́n ṣe ní olú náà ni wọ́n ní ọba tó mo máa sọ olú ní ìgbà ìmájẹ lọ síbẹ̀ wọ̀nyẹn náà ibi tí mò ń lọ òun ni wípé ẹ̀yin ìlú láti Ilé Ifẹ̀ lọ mo fẹ́ sọ Ifẹ̀ àti Ọ̀yọ́ mo fẹ́ sọ o ẹ ń bà wá lórúkọ jẹ́ o tó bá dẹ̀ yá tí ìran wa yóò bá lè ṣe ìran tó ń bọ̀ wọ́n máa jáde mo sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ọba náà máa mú jáde tó àbẹ̀sí fi wọn ní pàpà nídìí ṣèbí ìlú kan lẹ́kìtì ní ìsìn làwọn ọ̀dọ́ lé ọba ibẹ̀ jáde ó yìí máa ṣẹlẹ̀ sáwọn ìlú tí mo sọ wọ̀nyí ayé ẹran fàmílétì tutọ́ ó ti yàtọ̀ sí ẹran tàwa yìí ó ti yàtọ̀ kò sí lè tó kàn mí pẹ̀lú pa Aláàfin wọn náà fi ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yẹn Seyi Tinubu wọn náà fi jẹ Ọ̀kanlọ́mọ Yorùbá o a rí pé láìpẹ́ yìí Ọọ̀ni fi ẹnìkan jẹ oyè Ọ̀kanlọ́mọ Oòduà tó sì fi ìyàwó bàbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n fi wọn náà jẹ oyè ìlú Ọ̀yọ́ náà Aláàfin àwọn náà mú Seyi Tinubu wọn làwọn náà fi jẹ Ọ̀kanlọ́mọ Yorùbá ìdí ni wípé Ọ̀yọ́ ń claim wípé àwọn làwọn ní Yorùbá mo wá fẹ́ béèrè ìbéèrè pẹ̀lú ìyapa tó wà láàrin yín lókè bẹ́ẹ̀ yẹn ẹ jọ ipò wo gan ni Ondo àti Èkìtì wà nílẹ̀ kóòtù òjìire ipò wo ni Ondo àti Èkìtì wà tẹ bá ṣàkíyèsí ẹ rí i pé most of àwọn bá wa wọn ò kì í dá sí nọ́sẹ̀nsì tó ń ṣe lókè ń bì torí nọ́sẹ̀nsì mo rí pé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí nọ́sẹ̀nsì ni ẹ lọ wo àwọn ọba wa ní ìlú àwọn ìlú tí mo dárúkọ yìí ìgbàyẹgbàrún ìlú làwọn tẹnumọ́ làwọn focus ẹ lọ wo ayé yín lóde ẹ lọ wo bẹ́ẹ̀ ṣe initiate mọ́ gọ́fẹ́mẹ́ǹtì bẹ́ẹ̀ ṣe kó owó jẹ bẹ́ẹ̀ ṣe rí allocation tí wọ́n fún yín òun lẹ́yìn ń bá káàkiri oyè lọ́tún oyè lọ́sì ẹ tún wá lẹ́yìn lẹ́ni gbogbo lẹ̀ Yorùbá ẹ̀yin lẹ́ni nígbà tí Yorùbá wà ní ìṣàkóso yín ẹ̀yin lólórí Yorùbá náà bọ̀ nígbà tó sọ pé kí gbogbo wa máa jẹ́ orúkọ ẹ̀pọ̀ ẹ̀ tí lẹ́tọ̀ọ́ láti sọ pé ilẹ̀ tún ní Yorùbá mọ̀ ṣèbí gbogbo treat ṣe treat náà dàbí threat àbí kíríkì ní ilé tó ń bá lẹ̀ sáìn ṣèbí arílẹ̀ ìrè ìkọ́tẹ́nẹ̀ sáìn níjọ́sí àwọn tẹ́dẹ́ nǹkan kan awẹ́ nǹkan kan ìlú tí ò jùlú bí abẹ́ 6 àbí 7 ṣùgbọ́n òun ló wà náà dà Aláàfin ó wá di ayé wá di kìíní tán ẹni tó ṣu ó gbàgbé ẹni tó kò sí lè gbàgbé ẹ wá ń pariwo wípé ẹ̀yin lẹni gbogbo lẹ̀ Yorùbá ẹbí yín kúkú kọ́ ẹbí àwọn bàbá ńlá wa ni mo pè é ẹbí wọn ni torí pé kí ni sọmá ti rí eléyìí wọn ni ẹ jẹ́ kákúfẹ̀ kan máa jẹ́ orúkọ eléyìí kákúfẹ̀ kan máa jẹ́ orúkọ eléyìí aláìkè àdàpè nǹkan òun ló sún wa sún ní ìṣòro tá a wà yìí ẹ wá máa ṣe àwọn kan àwọn bá wa ní ìlú tá a sọ wọ̀nyí Èkìtì mo sọ fún nǹkan tí wọ́n ṣe nílùú òkèèrè yìí èwí ọ̀fadómi èrí pé wọ́n pè é rí mi ò rí rí a ní kẹ́ ṣí ẹ relationship ìfẹ́ ẹ̀kọ́ láti ṣí ẹ̀ ń bá ara yín jà ẹ̀ ń bá ara yín lòdì ẹ̀ ń ṣe kárí ni láwùjọ bàbá Aláàfin nígbà tí mo rí pé ẹ débẹ̀ mo rí pé ẹni tó ní òye tó ní ìmọ̀ due to wípé ẹ sí ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n nígbà tẹ́ ẹ débẹ̀ tó mo wá rí wípé lóòótọ́ ló sọ pé don't judge the book by the cover àwa rí ìwà tẹ̀ ń wù ìwà yìí kọ́ ló yẹ ká máa bá lọ́wọ́ yín honestly speaking ìwà yìí ẹ ti jẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí ìlú Ọ̀yọ́ àti ìlú burúkú ẹ ti ń jẹ́ kí àwọn èèyàn sọ̀rọ̀ ìlòdì sí Ọ̀yọ́ àwọn tó sì wà ní sàkání yìí tó ń fún yín ní ìmọ̀ràn ni wọ́n sì sọ wípé iṣẹ́ ń dédé iṣẹ́ ẹni tá a bá fún ní ìmọ̀ràn ìkà tó fọ́lù ẹ̀ òun gbọ́ ìkà gan gbénú ẹ̀ tẹ́lẹ̀ ni ẹ wá lẹ́yìn lẹ́ni ilẹ̀ Yorùbá Ọọ̀ni òní ráìtì bàbá yín òní ráìtì àbá òní kọ́ ni bàbá yín Ilé Ifẹ̀ kọ́ lórísun yín ṣé Ilé Ifẹ̀ kọ́ lórísun yín ni àbí torí pé Tinubu jẹ́ ààrẹ Nàìjíríà ní ìsìn wọ́n ní wọ́n ní bọ̀wọ̀ fún Tinubu torí pé kì í ṣe ara nọ́ọ̀tì torí pé ó ti jára Yorùbá àbí ẹ sọ wípé nínú gbogbo kìíní ìdílé wo ló jẹ́ ìdílé Ọọ̀ni àwọn èèyàn kàn máa ń sọ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ tí ò lọ ókè ìdílé wo ló jẹ́ ìdílé Aláàfin nílùú Ọ̀yọ́ tẹ bá sọ̀rọ̀ pé ìdílé wo ló jẹ́ ìdílé Ọọ̀ni nílé Ifẹ̀ ìdílé wo ló wá jẹ́ ìdílé Aláàfin ṣèbí ẹ̀yọ àjòrí lẹ́ ń jẹ́ tẹ́lẹ̀
ẹlẹ́yọ̀ lẹ́sà ń jẹ́ tẹ́lẹ̀ tó padà yìí sí Aláàfin, ìdílé wo ló wá jẹ́ ìlú Aláàfin nílùú Ọ̀yọ́. Ibi ẹ bá bá ilẹ̀ kóòtù òjìrè tẹ bá bàjẹ́ dé, àti ẹ̀yin o, àti ìlú Ọ̀yọ́ o, àti Ilé Ifẹ̀ o, àti ìlú tó kù o, Olódùmarè máa rí yín. Ṣùgbọ́n ẹ̀yin yúùtù tẹ wà nílùú Ondo state, tẹ wà nílùú Èkìtì, ẹ lọ ìlú kankan, ẹ lọ bá àwọn lọ́balọ́ba yín sọ̀rọ̀, kọ́ má dá sáwọn ọba òkè wọ̀nyí mọ́. Torí a rí wípé ó dàbí pé wọn ò fi àlàáfíà. Mo rí pé Ọọ̀ni àwọn ń lọ káàkiri ní tiwọn o, pé kí àlàáfíà lè ìjọba, ṣùgbọ́n àwọn ọba kan tó wà tó yí wọn ká, ọlọ̀tẹ̀ alábòsí òun ni wọ́n. Èmi ò sọmọ Yorùbá o, ká dá fẹ́ni tó bá pè mí lọ́mọ Yorùbá, mi ì sọmọ Yorùbá o. Ọmọ kóòtù òjìrè òun ni mí o, ọmọ Òkèdù òun ni mí, mi ì sọmọ Yorùbá, ọmọ Òtù Ifẹ̀ òun ni mí. Because ó ṣe Yorùbá kò ṣe Yorùbá, ẹ dẹ̀ fi dalẹ̀ ẹ wá rú. Ẹ rí táìtù kọ̀ọ̀kan fún Seyi Tinubu, ẹ wá ní ẹ fún ní Ọ̀kanlọ́mọ of Yorùbá. Definitely oró ń bẹ nínú yín, bàbá Aláàfin. Oró ṣe kí ni? Oró ń bẹ nínú yín. Tẹ́ ẹ bá rí yàn bá yín sọ̀rọ̀, àwa máa bá yín sọ̀rọ̀. Oró ń bẹ nínú yín. Ẹ rí oyè kankan, ẹ ṣàfẹ́ wá nǹkan tẹ́ ẹ fi máa cause distraction, tẹ́ ẹ fi máa cause ìjà, ẹ sì ní mi ò bá ò níjà, ẹ bá ò níjà, wọ́n sì ń kọ́ yín, wọ́n ń rẹ̀ yín lóró, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Ẹ wo afífìlà péré, òòjọ́ báyìí ló níyì mọ́. Ẹ má bá ipò lọ́balọ́ba yín lọ. Mo fún yín ní 10 years. Àwọn tó ń fún yín ní ìmọ̀ràn lónìí, ẹ wá wo ipò tó máa wà lónìí. Kẹ wá wo nǹkan tó máa ṣe. Kẹ wá wo ipò tí relationship tẹ́ ẹ̀yin àti àwọn, kẹ wá wo relationship tẹ́ máa wà lónìí. Ẹ continue, ẹ máa gba ìmọ̀ràn èké, ẹ máa gbà á mọ́ra lọ. Ẹ kì í ṣọmọdé. Àmọ́ ẹ continue láti máa gba ìmọ̀ràn èké. Àwọn lọ́balọ́ba wa ní ìlú tá a dárúkọ yìí, mélòó lẹ́ ń carry along pẹ̀lú nǹkan tẹ́ bá ń ṣe ní ìlú òkèèrè wọ̀nyí, àti Ọọ̀ni o, àti Aláàfin o, ọba mélòó lẹ́ ń carry along. Àbí àwọn òkè ṣọmọ Yorùbá? Ṣé àkókò òkè ń ṣe ilẹ̀ Yorùbá? Àbí má ti ẹ̀jọ́ pé kí n lo ilẹ̀ Yorùbá, kì í ṣe ilẹ̀ kóòtù òjìrè mọ́. Àkúrẹ́ ò kì í ṣe ilẹ̀ kóòtù òjìrè mọ́. Abẹ́kìtì ni ò kì í ṣe ilẹ̀ kóòtù òjìrè mọ́. Àwọn Ìjàrẹ́ Ìlaramọ̀ kì í gbàrà òkè nǹkan kan wọn, àwọn Ìgòbà nǹkan kan báwọn, àwọn Ìta Ògbólú, ìlú Ìjù nǹkan kan, àwọn Ìjọ̀ka Ìdànrè, wọ́n ṣe ilẹ̀ kóòtù òjìrè mọ́. Ẹ máa ṣe nǹkan, ẹ ní carry wọn along, kò sí anything, kò sí nǹkan kan. Ẹ máa ṣe gbà mí wọ́n pè pàdé, wọ́n pa àwọn àwùjọ lọ́balọ́ba àti ẹ̀dírí ọba ìlú wa kan, àníri ní ibibẹ̀. Àbí ẹ̀wà rí ayé yín lóde báyìí. Ẹ wá rí ayé, ẹ wá dání kan ń ṣe ìjọba, ẹ wá pa àwọn ìlú kan tí báwo lẹ ti wá fẹ́ kí ìfẹ́ jọba? Bóun ní ìfẹ́ wọn á ṣe jọba? Bóun ní ìfẹ́ wọn á ṣe jọba? Báwo láti jọba? Ẹ máa ṣe lọ, ẹ máa ṣe lọ, ibi ẹ bá bàjẹ́ dé, Olódùmarè rí inú yín, ẹ máa ṣe lọ o. Ẹ̀yin ilẹ̀ nílẹ̀ Yorùbá o, ẹ ti lẹ́yìn ilẹ̀ nílẹ̀ Yorùbá, Ọ̀yọ́ ló nílẹ̀ Yorùbá, Ifẹ̀ ló ní ilẹ̀ Oòduà, àti ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Oòduà, ẹ̀dá máa bá a lọ. Ibi ẹ bá bàjẹ́ jẹ́ dé, Olódùmarè rí inú yín o. Ẹ continue, congratulations Seyi Tinubu. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Kò tó síbẹ̀ o, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré nípa ètò ẹ̀jẹ̀ lára. Iléeṣẹ́ X2 ti ṣètò X2 blood tonic, èyí tó jẹ́ oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára. Powder ló wà, a sì tún ní olómi. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀. Gbọ́ mi, ìjẹ́ wọ́n ti ẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ ní? Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid, èyí tí a mọ̀ sí oyún ìju, ikùnrẹ́ gbẹ̀lú yìí. Wọ́n á máa rò bóyá ó máa tó bí ni, kò ní bí. Ogunlọ́gọ̀ èèyàn ló dẹ̀ ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀.
àìrìn jìnnà láìra gbùgbé ọ̀kẹ́rẹ́ o. iléeṣẹ́ wa S2 Ultimate Herbal International Limited wà ní number 30 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. àtẹ̀ka wa tó wà ní Assurance Royal Plaza Asolẹ̀ Ìbàdàn. ẹ pè wá láti request fún èyíkéyìí product wa tẹ́ bá fẹ́. 079 0153 tàbí 0806 4000 204. Diaspora number wa +353 89 49 82 845. S2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is.